ọmọ Yorùbá, ẹ̀rọ abọ́dé tún wọn. ọmọ Oòduà, àtúntìdé. eléyìí yà mí lẹ́nu. Ó lè kéka. Eléyìí ó yà mí lẹ́nu. Ó lè kéka. Èmi ò mọ̀ pé bàbá Tinubu tún lè sí nǹkan tó tó yìí. Abẹ́rẹ́ rí. Ọmọ Yorùbá, ọ̀nà agbára. ṣé ká sọ pé ohun gbogbo àwọn ọmọ Yorùbá ti kò ní? Ó ti A kú. kú oríire ọmọ Yorùbá. Ọpẹ́ ní fọ́lọ́. Nǹkan kan lẹ́yìn tí mo ṣe ta parí fídíò ta ṣe lánàá, kò ju 20 minutes lọ ní newspaper pé jáde. Àwọn Fúlàní wọ́n àtàkì bàbá Tinubu àti gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Wọ́n ní wọ́n wà tribal, pé olóyè Sunday Igboho tó àtàkì Fúlàní wọ́n wá sọ pé wọ́n fún ní amnesty, wọ́n ní wọ́n pardon, that the parent tribal pardon kìnìkan. Ẹ lè believe nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe. Bàbá Désiré sunshine emergency meeting, online meeting ni o. Nígbà tí mo gbọ́ sọ̀rọ̀ yìí, kẹ̀rọ Ọlọ́run bá mi. Mo ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàwọn ọmọ Yorùbá ti di kan. Ọpẹ́ ní fọ́lọ́. Bàbá Tinubu pe mí pé ẹ̀yin lọ sọ́sí pépà, ẹ̀yin Mark Ban, abẹ́rẹ́ àwọn mìíràn ti àlà. àwọn mìíràn ti àlà, ẹ̀yin tó jẹ́ pé terrorist ni gbogbo yín. Apààyàn ni wọ́n tí wọ́n mọ̀. Ẹ̀yin tó jẹ́ wípé tẹ̀mí yóò jẹ́ kọ̀ọ̀kan wájú yín. Abẹ́rẹ́. Kéèsì yín ní Kwara tẹ́bà ṣọ́ra wọn á wú jáde fún yín. Bàbá ní òkè láti wákàtí yìí lọ, anybody tó bá tún sọ anything nípa àṣẹ táwọn pa tàbí àṣẹ táwọn bá tún pa, any àṣẹ táwọn bá pa, any organization either from the north or from the east or from the south, anybody tó bá tún question authority àwọn wrongly, wọ́n máa make sure páwọn dí pẹ̀lú ẹ̀. Wọ́n ní for instance ẹni àwọn pardon olóyè Sunday Igboho, ṣé ó possible káwọn dá nǹkan ṣe ni? Tí ó bá wọ ara ti káwọn pardon nípa òní pardon. Kódà as a matter of fact, àwọn àgbààgbà Nigerian state elder men wọ́n ní látìgbà tí wọ́n ti ń pardon èèyàn for the past 50 years ní Nàìjíríà, wọ́n ní the only beautiful pardon tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ní ti Sunday Igboho tó dáa jù. The most beautiful tó dáa jù pardon in the history of Yoruba land, in the history of Igbo land, in the history of Hausa land, in the history of the whole Nigeria. That is the most beautiful pardon as far back as 50 years ago. Wọ́n ní tí gbogbo Yorùbá ti tẹ̀lé mẹ́rin yẹn wa, tí gbogbo tó bá tẹ̀lé kẹ́rin tó yóò wá pọ́nyàn, ṣé bí tàwọn tẹ́rọ́rìsì ni? Àwọn apànìyàn wà ní. So ẹ̀ sọ fún wa sí pé ẹni tó jẹ́ innocent, ẹni tó jẹ́ èèyàn dáadáa, tíyàn bá pardon ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tó jẹ́ terrorist, tíyàn bá pardon ẹ̀ṣẹ̀ ni. Kebbi State wọ́n frustrate court láti release 177 terrorists. Anytime tí Nigerian government bá ti mú terrorist, wọ́n á ní wọ́n pardon wọn. Repentant Boko Haram, repentant this, repentant that. This is for the north. Ẹlẹ́kejì fáwọn Igbo, bàbá Tinubu ti àdírẹ́sì ọ̀rọ̀ àwọn yẹn náà. Wọ́n ní kẹ́nìbọ̀dì máa fi ọ̀rọ̀ orí Sunday Igboho fi ló ti Nnamdi Kanu mọ́. Àwọn náà ò fẹ́ gbọ́ mọ́. Àwa ọmọ Yorùbá gò lè fẹ́ gbọ́ mọ́. Because if you guys continue, you will make it worse for your brother. Yes. Because we love Nnamdi Kanu. Yes. We love Sunday Igboho. We love General Asabuja, the pai of the Uromi. Yeah. The pai of Uromi. The dirty water himself. We love him. And we always speak for everybody, not for only our brother. Everybody knew that you can never compare Chief Sunday Igboho don't have any case. You can't. You can't compare him with Nnamdi Kanu. You can't compare. Nnamdi Kanu have case. Chief Sunday Igboho don't have any case to answer. Yeah, now everybody know that now. Everybody know that. Náà ẹ̀ka sóyè ni wọ́n kẹ́ka padà sílé. Okay. Tó yà wòye wà là ń bá sọ̀rọ̀. Àdìgbò. Alákọ̀ọ́kọ́, olóyè Sunday Igboho ṣe síta tó. Ṣé gbọ́ o?
olóyè Sunday Igboho disturb economy ilẹ̀ ó di Yorùbá. méjì o. olóyè Sunday Igboho wọn kọ̀ọ̀kan náà àtàjọ ọmọ wọn ká lọ pààyàn. ó di mẹ́ta o tẹ́ ń gbọ́. olóyè Sunday Igboho sọ pé kẹ́nìbọ̀dì lọ súnlé Tinubu. mo ṣẹlẹ̀ rí. olóyè Sunday Igboho sọ pé káwa ọmọ Yorùbá àwa tá à ń pariwo òmìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho ẹ̀ka sọ pé kẹ́nìbọ̀dì wà lọ pààyàn yìí. láéláé mo ṣẹlẹ̀ rí. olóyè Sunday Igboho bọ́ sórí rédíò yìí kọ́ bẹ̀rẹ̀ sí ní declare pé ká lọ máa pa àwọn olóṣèlú ká máa sunlé ká máa sun property wọn. olóyè Sunday Igboho ẹ̀ka sọ pé ká lọ sun property bàbá Tinubu yìí. ó ṣẹlẹ̀ kò tí ń ṣẹlẹ̀. wọn ẹ̀ka ní ká lọ sun property any politician yìí. bí àwa ṣe ń ṣe self determination. bẹ́ẹ̀ ni àtúnṣe kó àwọn èèyàn wa tó jẹ́ olóṣèlú mọ́ra. à ń kó wọn mọ́ra. because self determination is not a war. It's not a war. It is just a liberational process / movement. It's a liberational movement. So báwo wá ní self determination ṣe jọ ẹ lọ pa wọn ẹ lọ bá wọn jà ẹ má ẹ̀kọ́ jáde wá tajà ẹ má ẹ̀kọ́ ṣe gbá nígbà tá a bá sọ pé à ń jà fáwọn èèyàn tó jà wà láti ń pa wọn. tó ẹ kó rí bẹ́ẹ̀. ilẹ̀ Yorùbá ò rí bẹ́ẹ̀. láìláì ọmọlúwàbí ni wọn àwọn èèyàn Sunday Igboho ṣe anything. Sunday Igboho did nothing wrong. owó yẹn mọ̀ náà. bàbá Tinubu fún ara wọn náà mọ̀. olóyè Igboho kì í ṣe criminal àbí sọ̀daràn everybody know. tí ó bá kí n ṣe pé Muhammadu Buhari jẹ́ olórí burúkú. ìka yẹn ni. ó ní kó wá pa Sunday Igboho mọ́lé nítorí pé Sunday Igboho fẹ́ tú àṣírí ẹ̀. bẹ́ẹ̀ ni. Saliu Barapa Saliu tó ń jí àwọn èèyàn gbé Saliu tó ń jí àwọn èèyàn gbé ní Barapa ní gángan ní gbogbo Òkè Ògùn tó jẹ́ pé tó bá ti lè jíyàn gbé báyìí òun ló máa lọ kówó fún tó máa lọ gbà wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí Gumi ṣe nísìnyí negotiator láàrin terrorist àtàwọn aráàlú. Okay, let's come to look at it. látìgbà tó ní Sunday Igboho tí wọ́n ti pè fún òmìnira ilẹ̀ Yorùbá níbo lẹ ti rí tí wọ́n digi mú rí níbo lẹ ti rí àwọn boys wa mélòó lẹ́ni tó ń kó ìbọn dání tó bá lẹ́nu ìbọn tó bá gbé ìbọn dání they all have license they are all security men registered with Nigerian government. Yes. They are Agbekoyas, vigilante, hunters, SOSIF, hunter. Now you now be seeing a weapon. Very true. Àwa mọ̀ nǹkan tó ń tà wọ́n lórí burúkú yìí lára látìgbà tí olóyè Sunday Igboho ti wálé ń sìn kò sí Fúlàní tó bí aláìyá ìdákú ọ̀pẹ́ẹ̀tì láàrin Ọ̀yọ́ Ọ̀ṣun àti wọn ò lè dúró náà wọ́n mọ̀ pé bad market wọ́n mọ̀ pọ̀ yá wọn. ọmọ kì bad market ló jẹ́ fún wọn. ọmọ kì táwọn bá gbégbé ẹ̀sẹ̀ àwọn alá. kíákíá. àwọn bàbá wa tó dìde tó sọ pé ó tó gẹ́ kó lè Sunday Igboho máa bọ̀ nílé ṣe rò pé àwọn náà gọ̀ ni wọ́n mọ tó ń ṣe. wọ́n tẹ́ bá fi mọ̀ pé àwọn Fúlàní tẹ́ fi máa mọ̀ pé olórí burúkú ni wọ́n. àtọmọdé àtàgbà wọn kò sí yàtọ̀ ni ẹ̀yìn àwọn bàbá wọn tó wà nínú àmì tó jẹ́ general wọ́n tún fẹ́ overthrow bàbá Tinubu. abẹ́rẹ́ èèyàn mọ́ ń ṣe terrorism káwọn bàbá yín tó wà nínú àmì àwọn náà tó ń plan coup ẹ fẹ́ pa bàbá Tinubu. ẹ̀yìn ẹ̀rọ ẹ fẹ́ ṣe ìjàmbá fún bàbá Tinubu. ṣé o pé bàbá Tinubu ń gọ̀ ni ẹni bí bàbá Tinubu mú lè Sunday Igboho kọ́ fún wọn pamọ́ so that tí àwọn terrorist ní tó bá bẹ̀rẹ̀ sí ní da ogbó ilẹ̀ Yorùbá láàmú tó ń da ogbó old Nàìjíríà láàmú kò ní sẹ́nìbọ̀dì tí àwọn bàbá wa máa lè pè. bẹ́ẹ̀ni tí wọ́n pè torí wèrè ta òun la ṣe ní alákìkanjú tó wà wò ní wèrè ẹ̀yìn ní wèrè alákìkanjú làwà ní torí wèrè ta la ṣe ní alákìkanjú nínú ilé. bàbá wa olóyè Sunday Igboho alákìkanjú gbogbo àwọn Fúlàní ilé mọ̀ pé tó lè Sunday Igboho bá wà nílẹ̀ Yorùbá wọn bí ya bàbá àwọn ọ̀dà káwọn wá ọ̀fìn níbo wọn ò bí wọn dáa. ọmọ káwọn tó bẹ̀. wọn tó bẹ̀ ẹ̀ tó bẹ̀. ẹ̀kan bàbá yóò tó bẹ̀. ẹ fẹ́ bẹ́ ẹ bá bẹ́ ẹ kú ni o. ẹ kẹ̀kẹ́ wa ń sọ fún wa pé
tó bá ní ẹkú à ń bẹ Ọlọ́run kọ́ gbogbo èyí tẹ̀ ń dà lórí tẹ̀jẹ́ Fúlàní kọ́ lọ́ọ́ fi kó ẹ̀ pa yín dànù nígbà sọ nìyẹn o. Now let's look at this. À ń sọ pé a fẹ́ dá dúró kí ló fà tàbí sọ pé a fẹ́ dá dúró nǹkan kan ló fà náà. Ọmọ Yorùbá mi ló ń pariwo pé àwọn fẹ́ dá dúró tẹ́lẹ̀. Kẹ̀yìn lórí burúkú ilẹ̀ fa àwọn ni o. Ẹ̀yin Sarawa náà. Ṣebí ẹ̀yin invade ilẹ̀ Haúsá ni. Ẹ invade ilẹ̀ Haúsá ni náà. Ẹ má bínú bí rúùmù yìí ṣe rí torí pé mo lò iná yẹn torí bọ́dà mi yìí torí sáìtì wọn ló fàtà fi jẹ́ kí lóun ìlọlẹ̀ bẹ́ẹ̀. Àṣìṣókà ọ̀dọ̀ Olúwa mi ṣe láwà ọ̀dọ̀ gbowó òòṣà owó baba dání ẹ̀pọ̀n ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí abáyọ̀ká láàrin ẹmu ẹ̀kí ẹran bí ó rẹ̀ wá ní. Tí ó bá tẹ̀lé sí páwọn ará bíi ní mind. Onímáìlì dání. Wọ́n sọ sí newspaper pé pardon tí bàbá Tinubu fún ṣe Sunday Igboho ó wà tribal. Kí ló dé? How? Lọ́nà wo ló ṣe wà tribal? Gumi agbódegbà. Terrorist negotiator. Ẹ sọ ọkàn nípa ẹ̀. Àwọn ọmọ yín tó ń pa àwọn èèyàn káàkiri nílùú ẹ mójútó yẹn. Ẹni tó jẹ́ innocent gentleman tí gọ́ọ̀mẹ̀ntì ní pé àwọn fìyà jẹ tó dẹ̀ wọ́n pàṣípò àti fi wọ́n lẹ̀ ti tó wọ́n wá fi wọ́n lẹ̀ tán kẹ́ wá ṣe bí olóyìnbó. Ẹ kí wá jọ wo fídíò tó fẹ́ play fún yìí fẹ́ play fídíò kan fún wa ẹ kí wá jọ. God bless Nigerian army. Nowadays wọ́n ṣe gudugudu méjì yẹn bẹ́ẹ̀ni. Ó sọ fún yín mo ní kò ṣe pé àwọn pípín òfin ṣiṣẹ́. Àwọn northern elders àwọn ni wọ́n jẹ́ káwọn àmì ṣiṣẹ́ látòrí Sultan of Sokoto lórí Gumi lórí Pantami lórí kí ló ń kọ wèrè náà El-Rufai lórí Alimotu Shettima gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now ẹ jẹ́ kí n play nǹkan kan fún kí ẹ gbọ́. Is that two bandits went down, two of them went down. The bad news there is that 3 persons were kidnapped, you know. But anyway, let me just give you the full details of this attack. So this morning, being the 28th of January 2026, terrorists, aka bandits, they attacked Gusau this morning. Gusau is in Zamfara State. The attack happened this opposite that Federal College of Education. That's where they attacked this morning. Go to verification. You see, the time is there. The date is there. The state is there and every other thing. Go to your findings. You get. So they came there, the attack. They kidnapped 4 persons, 2 female and 2 male. But this man here managed to escape. He managed to escape. Then, during the attack, as they were still operating, these guys operated for 1 hour. This operation lasted from 12 o'clock till 1 a.m. What I'm telling you is fact. I don't come here to give you fabricated story of. I tell you fact. And then they hide them. The English Alhaji, are they active? Like seriously, are they active? You get, are they active? So during that the operation, this man here in the hospital, I will not mention his name for security reasons. Sorry guys, pardon me. The hospital too, I won't mention security reasons. You know the story. The man is what do you call it? An immigration officer. He came out with his gun. He shot 2 bandits. 2 of them. Shot 2 of them. Before they now shot him. That's the reason why he's here receiving treatment. You see why the federal government of bandit need to allow us to use pew-pew. They need to allow us to use pew-pew. Honestly, because if you see, just imagine, he shot 2.
If everybody had PPO around that area, all these guys would have been finished. Like we'll finish everybody there. To God be the glory, they shot him, but on the lab. And now he's currently receiving treatment in the hospital. So he has to go. He shot 2. He shot 2. If there were 10 million before, or 15 million minus 2 has gone down. You get. So by the grace of God, tomorrow another person we shoot 2 again. That's our prayer. But that they will keep producing. They will keep doing by the special grace of Allah. You know the story. If they hide them, English Allah will bring them out. Are they active? No. So if you want to watch the full video, because of policy, I will not post it here. You know all this their policy. Go to my Telegram. Go to my Telegram and watch the full video. If you are watching from Facebook, you know the story. You go to my comment section. The link to my Telegram is there. If you are watching from Instagram, you go to my bio. The link to my Telegram is there. Go there and watch the full video. God bless your heart. And you know I can't live here without telling the federal government about this. Sec full time. ọmọ Yorùbá ṣé ẹ̀yin náà ti wá ibẹ̀ yẹn pé a ní láti tètè ṣe kí ni jára wa. kájà gidi gan ni o. àwọn ẹbí ò bá ṣeré o. wọn mú lérè fún ọ. bá wa ṣeré wa àwa là ń bí eré o. ṣùgbọ́n adúgbòlọ́gbọ́mọ gba àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá káàfàtà tí wọ́n dìde tó lérí ogun tó ṣe gbogbo ẹ̀. àkàdé dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúbàdàn adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu lórí ilé tí wọ́n ṣe. wọ́n náà fẹ́ gbọ́ kí anybody kó sọ̀rọ̀ nípa release olóyè Sunday Igboho mọ́. bẹ́ẹ̀ni. ohun tó tọ́ láwọn ṣe. tó tọ́ ni o. anybody. wọ́n lè ṣe sọ́bà ìlànà gbogbo ìwà náà back it up. bẹ́ẹ̀ni. yes anybody tó bá tún sọ̀rọ̀ tó bá accuse release olóyè Sunday Igboho wrongly àwọn personal lè pè lẹ́jọ́. bẹ́ẹ̀ni. kó wá sọ èdè táwọn sì gbọ́dọ̀ fi kó wá sọ̀nà kí nìdí. ṣèbí tó ń pé àwọn Fúlàní ni wọ́n ń wùlú wa ni normal bó ṣe fún wọn lẹ̀ ó jẹ́ kí aláìyá owó tẹ̀lé ẹ̀yìn ẹ̀wù nígbà tó ń Sunday Igboho ní etí lọ sí Bàràpá tó wá pààyàn nílé wọn tó pààyàn méjì òkú èèyàn méjì la rí káàkáà mọ̀ bí ó jù bẹ́ẹ̀ lọ kó lè jù bẹ́ẹ̀ lọ ká má mọ̀ ìyá wọ́n fẹ́ fi ṣe ọ̀run ṣèjà ní tẹ́lẹ̀ kẹlẹ̀ fún àwọn Fúlàní wọn kó ìlú àwa Yorùbá lọ Buhari yẹn lórí burúkú rí kàìdá ni àtòkù pẹ̀lú náà. So now ẹ̀yin kan wá pé ayé Fúlàní ẹ wá ní kò ẹ̀kọ́ fún lórí Sunday Igboho sílẹ̀ agbára Ọlọ́run gbogbo kíbi ẹ̀yin tẹ̀sán kò ẹ̀kọ́ fún wọn sílẹ̀ gbogbo ṣe ti ń jẹ́ tọ́lọ́run ẹ máa tinú àṣìṣe bọ́ sínú àṣìṣe ènìyàn lè dúró àtàrọ̀ dálẹ̀ kí ló dé kí ni Ìgbòho ṣe nothing wọn ṣe kankan as far as we are all concerned wọn ní kẹ má pa àwọn èèyàn àwọn mọ́ kẹ má fìyà jẹ àwọn èèyàn àwọn mọ́ ẹ má pa ìyá àwọn mọ́ ẹ má pa bàbá àwọn mọ́ ṣé wọn lè tó àti sọ bẹ́ẹ̀ ni. wọn lẹ́tọ̀ọ́ ni ọmọ Yorùbá ni. bàbá yín tó ń jí wa gbé tó ń gba ransom tó ń gba gbogbo ẹ lè bá sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá wá sunkún lọ gbólóyè Sunday Igboho kọ́ wá bá wa lé dànù màlàmí tó yẹ pé gbogbo fi jẹ́ tọ́lọ́run wàá máa tinú ẹjọ́ kan bọ́ sínú ẹjọ́ mi o ò ní bọ́ńbẹ̀ àti wọ àtọmọ àtìyàwó ẹ kẹ́ẹ̀ ráre nǹkan ẹ̀yìn ojú ààrẹ yìí àṣé ó lè ní wèrè ó lè ní nà àṣé olóyè Sunday Igboho ń di lọ́wọ́ mi Fúlàní pààyàn torí nǹkan tó fẹ́ kó kẹ́ ẹ mọ tí wọ́n náà trace wọ inú àkáǹtì Màlàmí 212 billion abẹ́ẹ̀rí 212 billion abẹ́ẹ̀rí ṣùgbọ́n ẹyọ kan nìyẹn gbogbo àwọn tó wà lókè òkun tó wà káàkiri ńkọ́ ṣìbí ilé tí wọ́n rí ni wọ́n múyàn pé èèyàn jalè
ó wà tí ò dáa wọ́n rí i pé ó ní link pẹ̀lú àwọn terrorist wọ́n mú wọ́n fún ní bail 500 million wọ́n fún ọmọ náà ní 500 million wọ́n fún 500 million so that is 1.5 billion tí wọ́n fi yes tó fi dúró fáwọn mẹ́tẹ̀ẹ̀ta mo wá láìkì kan tí ìjọba tó wà ń ta ìṣe nígbà táwọn èyí gbà tó fẹ́ lọlé àwọn fámìlì ẹ̀ wọ́n arrange private jet fún fi gbé olè wálé abẹ́rẹ́ olè criminal wọ́n tún wẹ́kọ̀mù ẹ̀bí ọba tó jíwó mo wá láìkì kan tí federal government ṣe nígbà tó so very good ìgbà tó di ọjọ́ kejì DSS tó lu bàbá pa ni wọ́n ní ó ní lítọ́ pé ìbọn ló kún ní ẹ̀ and this is olórí burúkú èèyàn tó fẹ́ pa olóyè Ìgbòho tó fẹ́ rán wọn lẹ́wọ̀n nítorí pé wọ́n ń jà fáwọn èèyàn wọn nítorí pé wọ́n ń dí àwọn tí màlà ní wọ́n ń ṣẹ́ wọ́n ń dí wọn lọ́wọ́ àṣé òǹgbọ́n ló kó gan fún wọn ṣùgbọ́n wọ́n ta gbọ́ nípa tẹ́nẹsì náà ti ìbádùn tọ́nú kó gan fún àwọn méjì àlà tó mú wọn ní Kwara State tó dárúkọ ẹ̀ ṣẹ́ni kan àwọn arábí wọn nífẹ̀ẹ́ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn arábí wọn fẹ́ yín ṣùgbọ́n mi ní dùn pé ẹ̀yin náà ti wálé àwọn ti wálé o àní Dubai lọ tó wọ́n pé a sì ń ṣe patí báyìí mọ̀ inú everybody ń dùn but a ní gbọ́dọ̀ orí òkò báyìí ká má jáde wá sọ bàbá Tinubu ti ní kóníkálùkù lọ sinmi ẹ̀dọ̀ ẹ lọ ti rí agbẹjẹmọwọ lọ sí agbẹjẹmọwọ àbẹ̀gbọ́n kan lẹ́nu olóyè Ìgbòho kì í ṣe criminal bẹ́ẹ̀ni kì í ṣọ̀daràn a dẹ̀ ti rí àwọn olóyè burúkú kan náà tí wọ́n ti ń pariwo pé tó bá lọ sínú ọgbà olóyè Sunday Ìgbòho gbogbo mọ́tò tọkọ APC sí ó pọ̀ nínú ẹ̀ ẹ̀yin náà lọ jẹ́ PDP kéde èèyàn ya olórí burúkú báyìí náà ìkàwálẹ̀ yẹn mélòó nínú yín ló ráyè wọlé lẹ́yìn irú àwa báyìí tájọ́ mọ wọn àtàwọn fámìlì kò sẹ́ni bọ́ọ̀dù tó wọnú kọ́pà kò sí anybody báwo lè ṣe wá mọ̀ pé mọ́tò wà bẹ́ẹ̀ wọ́n brand ẹ̀ ní APC nígbà tí ò tiẹ̀ sí mọ́tò ẹ̀yọ kan ṣo báyìí tí APC wá tó wà lára ẹ̀. níbo ni fẹ́ rí àràbù lásán ni ẹ̀yin yan wa àwọn ìṣọ̀kúṣọ kẹ́ka lo brain wa o àwọn alábòsí ẹ má gbọ́ o àwọn táwọn Fúlàní wọ́n ń ṣe wọ́n kí ló sọ kọ́ fún ní around November last year ẹ̀yin tẹ bá ń wọn tó bá jù tọ́ ni mo ṣe bá mi kọ́ sí kọ́mẹ́sì kí ẹni mi tiẹ̀ máa ń dùn pé ti bá ní kẹ́ jẹ́rìí mi pẹ̀pẹ́ máa ń jẹ́rìí mi positively kò máa ń jẹ́ kí ni mi dùn yes táwọn èèyàn wa wọ́n wà pẹ̀lú mi I swear to God ìbá kọ́ sí comment section as usual tí lóòótọ́ ni mo sọ àbíyọ̀ ni pé wọ́n àwọn Fúlàní ti lọ sanwó fáwọn blogger ṣèbí torí pé yóò àwa yóò fẹ́ ṣiṣẹ́ ìdọ̀tí kí ni wọ́n fi lọ̀ wá tán kò sí o wọ́n fowó lọ́mì wọ́n fi lóyìnbó lọ́mì wọ́n fi lẹ́sọ̀ 350 méjì nǹkan fíìmù àti ìyàwó mi wọ́n fi lọ̀ wá owó tó máa kọ́ fi lọ̀ mí láyé gbogbo ẹ̀yìn ìyá àti bàbá náà lẹ́gbọ́ sí 76 million tí mo tó yẹ sàkúrò tó wá pa mí mọ́lé nígbà tí mo gbowó tí mo jẹ́ kọ́mọ̀ pèsè Fúlàní ajínigbé kò gbọdọ̀ ọ̀pẹ́rẹ́tì mọ́ ní gbogbo 21 villages yìí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn security team wa tó jẹ́ Àgbẹ̀kọ̀yà wọ́n ń ta nǹkan wọ́n máa hàn tí wọ́n á dẹ̀ fà wọ́n lé àwọn ọlọ́pàá ìjọba lọ́wọ́ wọ́n dá sẹ́ríà fún wọ́n dá sẹ́ríà bẹ́ẹ̀ ni Yorùbá ní lóòlù ìlànà ìlú àgídìgbò ọlọ́gbọ́n ní ju ọmọ ló sọ mọ̀ ní mọ̀ bẹ́ẹ̀ ni o àní Yorùbá ìlọ fẹ́yìn tẹ́ ọkọ̀ òfúgbà àkọ́kọ́ ẹ má hesitate ẹ like ẹ share ẹ comment ẹ subscribe ẹ tọ notification bell yín tọ́dọ̀ ń bá wá bùkún fún yín ẹ kẹ ṣàánú èmi náà kẹ fún wa super sticker super chat èmi èrè ọmọ yín tòótọ́ William Olúwatósìn ọmọ Ògúnbíyì tí gbogbo ayé mọ̀ sí mass prayer for all our leaders tí mo jẹ́ CEO Masbi TV èmi ni kọ́kọ́ mo wà ní agbóhùn lẹ́yìn mo wà ní pẹ̀lú brother mi dáadáa close best friend closest friend mi ẹ mọ̀ kí mi lọ́rẹ̀ ẹ yẹ kẹ́ mọ̀ pé ẹni tẹ́ bá rí lẹ́gbẹ́ mi ẹjọ́ ń wá ní tẹ́tí wa pọ̀ ń sọ ma ti fẹ́ tó 5 years ilẹ̀ fún wa mọ̀ pé èyí tó dáa ni wọ́n
dárúkọ yín fún wọn, ẹ dárúkọ YouTube channel yín so that àwọn olólùfẹ́ Masbi wọ́n á lè kọjá sí ọ̀dọ̀ tí yín náà. adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo nǹkan tó wẹ̀ dé ń ṣe sí ẹ dárúkọ yín fún wọn. ó kọ́ nínú yín padà Ìgbéyẹmí Ọláìtàn ṣòwò ìmọ̀ sí Ìgbéyẹmí TV show òun ló kọ channel mi ẹ tó lórí YouTube YouTube ní ìsìn bẹ́ẹ̀ ni lórí YouTube mo wá bẹ̀ yín ni ẹ bá mi subscribe lórí YouTube tèmi Ìgbéyẹmí family TV Ìgbéyẹmí TV show máa bí ẹ ti àìsàn kí ni picture Ìgbéyẹmí kí TV ni wọ́n show máa fi líǹkì wọn sí. Ìgbéyẹmí TV show ẹ̀ẹ́dìmọ́gbà láti bá mi tan rédíò bẹ̀ yẹn òwàdàbà drop notification lónà bẹ̀ òwàdàbà drop fídíò ẹ láìkì fídíò bàbá kọ́lé mọ̀ pé kọ́ta sọ yìí ìpínlẹ̀ ẹsẹ̀ ìyá ni lẹ́ẹ̀kan sí ọkọ̀ mi padà Ìgbéyẹmí Ọláìtàn ṣòwò ìmọ̀ sí Ìgbéyẹmí TV show lórí YouTube ṣẹ́dígbọ́ ẹsẹ̀ ìyá ni. odò àgbò àkómi gbọ́dọ̀ ẹ bá pàdé àwọn iṣẹ́ sí wa àti sí bàbá wa olóyè Sunday Adéní Adéyẹmọ Ìgbòho Òòṣà kẹ bá kọ positive comment ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé bó ṣe fi olóyè Sunday Ìgbòho sílẹ̀ o inú gbogbo ayé ló dùn. ẹ bá ẹ wò kọ́mẹ̀tì ẹ ṣe summarization ẹ jọ odò àgbò àkómi gbọ́dọ̀ ó dàbọ̀.